إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ṣáájú ohun gbogbo lẹ́yìn kíkẹ́ Ọlọ́run àti ìtọrọ àlékún gẹ́ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. lórí ètò wa tí ń wáyé lórí Sunna TV Yorùbá tí ń bẹ lórílẹ̀-èdè Kútọ́nù ní ìlú Benin. ṣáájú ohun gbogbo a ó kọ́kọ́ kí àwọn tí Ọlọ́run ní kí a ní orí ọ̀fẹ́ wọn láti máa kàn síra wa láti máa jíṣẹ́ Ọlọ́run káwọ̀ ó máa wí kẹ́yìn ó máa gbọ́ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ àtàwà tí a ń wí àtàwọn tí wọ́n ń ṣe ètò náà tí gbogbo ẹ̀ tó fi ń gún régé gbogbo wa lápapọ̀ Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. àwọn alájì wa Abdulrazak Seifu Àríkọ́ṣe àti àwọn alájì wa Musa Seifu Àríkọ́ṣe tó fi dórí alájì wa Yakub Seifu Àríkọ́ṣe orúkọ tí kálukú wọn tí wọ́n gbèrú tó jọ pa gbogbo wọn pọ̀ òun náà ni Seifu Àríkọ́ṣe. Ọlọ́run kó jẹ́ kí irun wọn kí wọ́n pọ̀ nínú ìsìláàmù. Àmín. láti máa rí wọn kọ́ṣe dáadáa. Àmín. táwọn ọmọ mùsùlùmí jáde orúgun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n fi máa jàǹfààní ìsìláàmù látara wọn látara wa látara ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run kó ṣe gbogbo wa ní àríkọ́ṣe dáadáa. Àmín. ó fi wá dórí àwọn elétò tí wọ́n gbé ètò náà lọ́wọ́ tí wọ́n jẹ́ bàǹgbọ́lá àwọn alhaji wa Sheikh Dr. Abdulrahim Shitu Sani ọmọ bàbá wa ní Sakété. bọ́lọ́n bá ti ń àdámọ́ hayata ọmọ kó máa ṣe àlékún gẹ̀ fáwọn bàbá wa lálìkìyámọ̀. eléyìí náà bọ́lọ́n kó máa fi sínú òṣùwọ̀n ṣẹ́ẹ̀rí wọn kó máa fi kún. ó fi wá dórí àwọn Sheikh Dr. wa Abdulwasin Idris Akànní gbogbo yín gbogbo wa Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. ìlú Kútọ́nù náà ní orílẹ̀-èdè Benin àti gbogbo ìlú tí Benin kó sínú ìfọ̀kànbalẹ̀ ń bẹ ìrọ̀rùn bẹ la fi ń láǹfààní àti ṣe gbogbo tí a ń ṣe tẹ́ ń gbọ́ wáyé o. Ọlọ́run
má jẹ́ kí wàhálà ó bá ìlú náà Àmín. Ọlọ́run má jẹ́ kí wàhálà bá wa tá wà nù ìlú náà Àmín. ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run jẹ́ ó tó máa peléke sí Àmín. ètò àtẹ̀ní òun náà ni kọ́mọ ènìyàn kó máa wá ọlá kó máa wá ògo kó máa wá ipò kí ni àǹfààní tí ń bẹ níbẹ̀ kí sì ni ewu tí ń bẹ níbẹ̀ fọ́mọ ènìyàn kí ni Islam dá wa lẹ́kọ̀ọ́ lé lórí tọ́lábù ìṣáráfì wal wilaya. kéèyàn máa wá ọlá kó máa wá ògo kò sẹ́ni tó go òun ní gbogbo ìgbà lèmi náà ti máa ń sọ pé ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé Àmín. ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé Àmín. Ọlọ́run ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé Àmín. ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé Àmín. ìyẹn lẹ́bẹ̀ tí a bẹ̀ yẹn lọ́wọ́ tí a tẹ́ Àmín. ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé Ọlọ́run bá ṣe wá lólógo ẹni tí ó tàn àti ájì àtàlájì wa Abdulrazak Seifu àríkọ́ṣe ni àti Alhaji Musa Seifu àríkọ́ṣe ni àti Alhaji Yakub Seifu àríkọ́ṣe ni tó fi dórí Dr. Abdulrahim Shitu Sani àti Dr. Abdulwasi Idris Akànní gbogbo wa Ọlọ́run ṣe wá lólógo tí ó tàn mọ́lẹ̀ káyé inú mọ́lẹ̀ kan náà ni ẹ rí yìí torí tá à ń ṣiṣẹ́ iṣẹ́ tá à ń ṣiṣẹ́ iṣẹ́ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ni wọ́n fi ń gbé lẹ́fí ń rí lẹ́fí ń gbọ́ wa Ọlọ́run alólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ káyé ìyẹn lẹ́bẹ̀ tí a bẹ̀ ìyẹn lọ́wọ́ tí a tẹ́ ṣe wá lólógo ẹni tí ó tàn mọ́lẹ̀ ká máa wá ògo ká máa wá ọlá ká máa wá ipò ká máa wá ìjólórí ká máa wá ìjólórí ká máa wá ìjọ̀gà ẹ dákun kí ni ò dá gbogbo ń ta wí ògo ìjólórí ìjọ̀gà ìjáṣáájú ká máa wá kéèyàn ó máa fẹ́ Manafi' ó láwọn àǹfààní tó pọ̀ nù wa darar. bẹ́ẹ̀ náà ló sì léwu kò sí dáadáa kan tí ò ní àìdáa kò sí àìdáa kan tí ò ṣàì ní dáadáa nínú àmọ́ èyí tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tọlọ́hun iṣẹ́ Ànábì wa Muhammad kò sí dáadáa kan kò sí dáadáa kan tá a lè rí bí ohun àmọ́ lẹ́yìn yín gbogbo ohun téèyàn lè sọ pé òun wá ní dáadáa yóò ní àwọn bọ̀tì kan ní pé ò bá sì mọ́ wà báyìí ọ̀nà báyìí ló gbà wá. Inna talaba sharaf. kéèyàn máa wá ògo kó máa wá ipò kó máa wá wìláyàtì àti ọlá. Huwa hubbu tasadduri wa tatalluhi. Hubbu tasadduri kéèyàn máa wá igbá wájú kò sẹ́ni tí ó fẹ́ jẹ́ ní ẹ̀yìn láyé wọ̀tàtọ́là kò sẹ́ni tí ò fẹ́ kí wọ́n rí òun àmọ́ ìyẹ̀kú òun bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n rí mi Ọlọ́run ò tí ì fi ọ́ hàn ní o. kéèyàn máa wá pé èmi ló kàn èmi ni ẹ gbé fún èmi la ṣáájú tọ́ sí ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó sì níwọ̀n tí ò fi ní di nǹkan míì téèyàn bá ti wá ní òun fẹ́ máa wá gbogbo kínní ń tó so mọ́ nìyẹn wàtà alókolokọ́líbì bẹ̀sáàyì lè nẹ́ni ìrìnmọ̀nà síbi kéèyàn máa wá sáré kírakítà pé ipò mo sáfẹ́ nípò wọ́rí asáàtì àdìníyà wọ́dúnníyàwíyà mo fẹ́ jẹ ìmáàmù mọ́ṣáláṣí mo fẹ́ jẹ làdáni mọ́ṣáláṣí mo fẹ́ jẹ mùdírù lè kéwù mo fẹ́ jẹ àmìdí ilé kéwù mo fẹ́ jẹ alábòjútó ètò ilé ẹ̀kọ́ mo fẹ́ jẹ olórí ilé iṣẹ́ mo fẹ́ jẹ olùdarí ètò owó kíyàn máa wá ìjẹ́ ọ̀gá ìjáṣáájú ní gbogbo àwọn kinní wọ̀nyí bẹ̀rọ̀jùmí rúgbùjú ní man huwa afdalu wa haqqu biha minhu èèyàn lè máa wá àwọn gbogbo tíyàn bá ń wá tíyàn bá ti rí i pé ẹnìkan lẹ́tọ̀ọ́ sí ju òun lọ má jìn lẹ́sẹ̀ má ṣe jàǹbá rẹ̀ ẹ sì má fi àbòsí gbé e fún ẹni tí ò tọ́ lórí ẹni tó tọ́ sí pé ẹ gbójú kó ń bẹ ẹni tá a fẹ́ rìn
kò sí tí ó padà kẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ padà di man a'ana zaliman sullita alayhi ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí kéèyàn máa wá ipò tí ò lẹ́tọ̀ọ́ sí tẹ́nìkan lẹ́tọ̀ọ́ sí jù lọ ìní ẹ̀tọ́ sí ẹnìkan jù lọ yẹn kóun máa wá pé kí wọ́n gbé fún òun gbogbo ẹni tó bá ṣalátìlẹ́yìn fúnrú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó padà di ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam man a'ana zaliman ẹni tí ó bá ṣe alátìlẹ́yìn falábòsí kan fi dé ipò tẹ́lòmíì lẹ́tọ̀ọ́ sí jù lọ tẹ́lòmíì lẹ́tọ̀ọ́ sí ṣáájú ẹ̀ ìwọ wá nítorí pé o lágbára oníkápá olówó oléèyàn olára oní gbogbo tó lè fi ṣàtìlẹ́yìn kó débẹ̀ sullita alayhi òun náà Ọlọ́run ó fi ṣe pàṣán fún tó ń gbẹ̀yìn. wal aslu fi hadhihi al-ashya. ká máa wá sọ yí pé a fẹ́ wá ìjó lórí a fẹ́ wá ìjọba a fẹ́ wá ìjọga. Riyasatu wal-imara. ìpìlẹ̀ gbogbo kínní wazaifu sharifa àbí ìjó lórí ta ni ò fẹ́ ìjọga ta ni ò fẹ́ ìjẹ́ gómìnà ta ni ò fẹ́ ìjẹ́ mínísítà ta ni ò fẹ́ ìjẹ́ pírẹsidẹ́ǹtì ta ni ò fẹ́ ìjẹ́ ambassadọ̀ ta ni ò fẹ́ kò sẹ́ni tí ò fẹ́ ìjẹ́ ìmáàmù ta ni ò fẹ́ ìjẹ́ olùdarí ilé ẹ̀kọ́ gíga yunifásitì ni ilé kéwú kótó kan yunifásitì ni àbí ilé ẹ̀kọ́ kò sẹ́ni tí ò fẹ́ jọ̀gá kò sẹ́ni tí ò fẹ́ jáṣáájú ń bẹ̀ kò sẹ́ni tí ò fẹ́ wà nípò èmi ló kàn ẹgbẹ́ wa èmi ni kò sẹ́ni tí ò fẹ́ síbẹ̀ o nípìlẹ̀ kò sí tó burú mi gbogbo àwọn kinní yìí o. Yambagi lil mar'i talabul wazifati ash-sharifa. tó bá ti wá di pé ohun èèyàn fẹ́ máa wá nípò ọlá ni nípò ògo ni tó tọ́kọ́ mi ènìyàn kó ṣe. Ayyana alayhi. pàápàá jùlọ tó bá di pa pé ipò yìí sílẹ̀ nínú ìlú ìnísìn àwọn ipò kan ti sílẹ̀ ní Nàìjíríà àwọn ipò kan ti sílẹ̀ ní Togo àwọn ipò kan sílẹ̀ ní Ghana àwọn ipò kan sílẹ̀ lábìjọ àwọn ipò kan sílẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn ipò ó ṣí ẹnu lẹ̀ báyìí tí wọ́n ń wá ta ni wọ́n fẹ́ fi sí tó bá ti di pé ipò ó sílẹ̀ afẹ́fẹ́ èèyàn sí èyí tó dáa nípa pé ẹ̀já wọ ẹni tó tọ́ káwọ ẹni tó yẹ káwọ ẹni tó bá a mú kéèyàn ó má máa wá sáré kìràkìtà ẹ̀sà gbé fún mi ẹ̀sà gbé fún mi torí tí bá ń sáré kìtàkìtà kìràkìtà ó ti ní nǹkan kan tó fẹ́ so mọ́ kìràkìtà yẹn lẹ́yìn ni. Idha ta'allaqat hadhihi al-wazifa. ìdí eléyìí maslahati al-'ammati wan-naf'i ash-shamil lil-'ibad. téèyàn bá wá ń sá eré kìtàkìtà ipò ọlá ògo ààyè tó sì ṣe yí pé ẹlòmíì lẹ́tọ̀ọ́ sí jù lọ ibẹ̀ ni nahal islamu anitatọ́ lọ ìsìláàmù ti kọ̀ fún wa yí pé kéèyàn máa wá nága kéèyàn máa wá ọlá kéèyàn máa wá ààyè kéèyàn máa wá ipò ní ìwà yí pé àfòun nìkan kò sẹ́lòmíì wọ̀yẹ́kíráwù torí pé ọlọ́run bàbá àlékè ọlá ó fi àwọn ààyè kọ̀ọ̀kan ó fi àwọn ààyè yẹn kalẹ̀ ní ìfisí pé tó bá ti tákòókò ẹni tó tọ́ sí yóò débẹ̀ tẹ́yìn yẹn bá wá dọ́gbọ́n tẹ́ ẹ dètè tẹ́ ẹ ṣe jàmbá láti fẹ́ lòmíì síbẹ̀ ń ta wíyẹn ní ó ṣẹlẹ̀ ò mọ́ni a'ana zaliman sullita alayhi ẹ wo gbogbo ipò tẹ̀sìn ni tòṣèlú ni tíṣẹ́ ni tòwò ni ẹ wo gbogbo ipò tó ṣe yí pé wọ́n fi àwọn ẹni tó jẹ́ yí pé ẹlòmíì lẹ́tọ̀ọ́ sí ààyè yẹn wọ́n fi àwọn kan sí fi kọ̀ndẹ́ẹ̀mù àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ fi gbé ojú àwọn èèyàn kúrò lára ẹni tó lẹ́tọ̀ọ́ fi gbé ọkàn àwọn èèyàn kúrò lára ẹni tó lẹ́tọ̀ọ́ ẹ wo gbogbo tó ti wá wí bẹ́ẹ̀ ẹ rí i pé mọ́ni a'ana zaliman ẹni tó bá ran alábòsí kan ṣe fi dé ipò kan sullita alayhi Ànábì wa Muhammad sọ pé òun náà ni wọ́n fi ṣàdánwò tí ó máa wá jẹ́ ìjìyà fún. Fallahu subhanahu wa ta'ala yuhibbu ma'aliya al-umur wa yakrahu safasifaha. Ta ni ò ní wá kú ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha yuhibbu ma'aliya al-umur Ọlọ́run fẹ́ àwọn tó dáa kéèyàn ó máa tọrọ ẹ̀ kéèyàn ó máa ran kẹ́ ẹ̀ kó máa wòyàn wa yakrahu safasifaha kéèyàn Ọlọ́run kọ gbogbo nǹkan dẹ̀ndẹ̀lẹ̀ torí pé kí ni ipò ọlá ògo
ọlá ni ìdẹ̀ra ni ọlọ́run ọba sì ni yuhibbu an yara athara ni'matihi ala abdihi ọlọ́run fẹ́ kóhun máa rí orí pa pé mo ṣe ìdẹ̀ra ọlá mo ṣe ìdẹ̀ra ògo mo ṣe ìdẹ̀ra iyì mo ṣe ìdẹ̀ra ayé mo ṣe ìdẹ̀ra ipò mo ṣe ìdẹ̀ra àwọn ọ̀nà ọlọ́kan òjọ̀kan lọ́nà ìgbàwájú fọ́mù ènìyàn ọlọ́run fẹ́ kó máa rí orí pa ẹ̀ lára ẹni tó wọn bá ṣe fún báwo ni ó ṣe wá ní wúyàn yóò wúyàn ìwákùwà ni ò dáa. لكن الإسلام نهاني التطلع للإمارة وحب التصدق والسعي في تحصيل المناصب وتمنيها وحذر من ذلك ونهى أن تولى من قال رسول الله صلى الله عليه وسلم Ànábì wa Muhammad kọ pé kéèyàn máa lọ sọ pé àyè mọ́mù tó sílẹ̀ ẹ̀ sì fi mí jẹ́ ayé mòdírù yìí èmi ni ẹgbẹ́ sí ayé àmìdí ó tọ́ sí mi ayé wàkílù yìí ẹ̀bá sí ròórò mi ipò gómìnà yìí ipò mínísítà yìí ẹmbásádọ̀ yìí èmi ni mo wò pé ó yẹ kí n bọ́ sí èmi ni mo rò pó kàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam qala ya Abdurrahman ó sọ fún Abdurrahman bun Samura ó ní la tas'al al-imarata má béèrè ìjọga o má béèrè ìjọga o fa innaka in utitaha amma sa'alatin torí tí wọ́n bá gbé ipò yẹn fún ẹ ìjọga ìjáṣáájú tó ń béèrè yẹn tí wọ́n bá gbé fún ẹ amma sa'alatin nítorí pé ó béèrè ní wukilta ilayha wọ́n dá ọ ṣe bí wọ́n ló wà torí pé kí ni ipò tí ó ní ìjẹ́ ìfitọ́lọ́hun ṣe tànábì ṣe fìtẹ̀ àwọn èèyàn náà ṣe báwo ló ṣe fẹ́ pàtà àwọn èèyàn pọ̀ mọ́ tí ọlọ́run tànábì wa Muhammad tí ò sí ẹlẹgẹ́ ń bẹ̀ fa innaka in utitaha an mas'alatin an ghayri mas'alatin tó bá yẹ pé ó béèrè ni wọ́n fi gbé fún ẹ wukilta ilayha ọ̀dà ìwọ ló wà wa in utitaha an ghayri mas'alatin àmọ́ tí wọ́n bá gbé fún ẹ láì jẹ́ pé ó wà ìta àléhà ní àwọn èèyàn gbárùkù tí ẹ̀ wọ́n rìn ẹ́ lọ́wọ́ wọn ò ní dáadára ẹ̀ ni wọ́n fi sọ ipa pé ẹni tó bá wà tó bá ń béèrè fún innaha la amana iṣẹ́ àmánà ni o inna aradna al amanata ala samawati wal ardi innaha amana kéèyàn máa wá jọ́gà kéèyàn máa wá ìjọ lórí kéèyàn máa wá ìjáṣáájú amánà ìgbékọ́ ní ọlọ́run lọ́rùn ni wa innaha lanadamatun yawmal qiyamah tó bá dijọ́ gbẹ̀yìn al-qiyamah èèyàn padà ṣe àbámọ̀ pé òun wà òun kan torí pé àwọn tí ipò yẹn tí ó ní tí ó béèrè lọ́wọ́ ènìyàn tí wọ́n bá ń wò lọ́ọ̀kan téèyàn ò tí ì débẹ̀ lèèyàn máa rí i pé ọlá ni ògo ni ipò ni iyì ni ń gbèyàn bá débẹ̀ tán èèyàn padà wá rí pa pé kàkà kí abiyì ó fìtìjú wọ̀lú lẹ́yìn odi yóò padà fọdúnkọdún ni ní fi ń di pé kéèyàn ó débi ipò ọlá kan látòrí pírẹsidẹ́ǹtì ni mínísítà ni gómìnà ni kò débẹ̀ kó má fẹ́ kú ò mọ́ ó ti ń di kàkà kọ́ máa bí yóò fẹ̀ tẹ́wọ̀lú yóò fọdúnkọdún lẹ́yìn odi ni níwọ̀n ìfẹ́ fi kú ò ń bẹ̀ mọ́. inna aradna al-amanata ala samawati wal ardi. ọlọ́run ní àwa ọlọ́run gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá sì fẹ́ sọ tó bá ti di pé iná ló fi bẹ̀rẹ̀ àbó tó fi nánú kún ó fi tẹ̀lé gbogbo bí tẹ bá ti rí iná ọ̀rọ̀ tó yẹ pé ọmọ èèyàn ò gbọ́dọ̀ tẹ́rí sí rárá pàápàá ni o. ọ̀rọ̀ tọ́lọ́run bá fẹ́ sọ tó bá ti rí iná ọ̀rọ̀ tí kìí ṣe tó fúyẹ́ ni o. mọ̀lẹ́kà ò lè tẹ́rí sí àlìjẹ̀nú ò lè tẹ́rí sí èèyàn ò lè tẹ́rí sí iná ọlọ́run ní àwa ọlọ́run ọba. ntí ìjẹ́ ọ̀gá ìjẹ́ olórí ìjẹ́ aṣáájú ìjẹ́ ológo ìjẹ́ onípò ntí máa ń béèrè fún tí wọ́n ń pè ní àmánà tí mo ti sọ máa ń sọ pé àwọn gbólóhùn kan bẹ́nu èdè lárúbáwá tá a bá fi tu ní Yorùbá ẹ bá wa gbà bẹ́ẹ̀ ni o ntí lárúbáwá gbà lérò gangan
ìmí a máa wá Yorùbá gbé fún ni o in tí wọ́n ń pè ní àmánà àwọn kan ní ìgbà fipamọ́ àwọn kan ní ìfọkàntán ó ń túmọ̀ ẹ̀ ní o àmọ́ tí ń jẹ́ àmánà gan ẹni ẹ̀gbọ́ Ọlọ́run ní inna aradna al-amanata tí káwá sọ pé Ọlọ́run ní agbé ìgbà fipamọ́ sógbé agbé ìfọkàntán sógbé ní tí ń jẹ́ àmánà gan ní ọ̀dọ̀ àwa tá a jẹ́ elédè Lárúbáwá tá a gbọ́ èdè Lárúbáwá ṣé ìgbà fipamọ́ ìfọkàntán sógbé tí wọ́n ń pè ní àmánà gangan lọ́dọ̀ Lárúbáwá tọ́lọ̀ ń gbà lérò pé inna aradna al-amanata ala samawati al-amana nínú túmọ̀ tó nínà ni pé a bí ọ léèrè a padà bí ọ inna aradna al-amanata a gbé a padà bí ọ léèrè pé báwo ló ṣe ṣe a gbé fún Al-samawati. Gbogbo sánmọ̀ méjèèjì agbé fún. Wal ardi. Agbé fún lẹ̀ méjèèjì agbé fún. Wal jibali. Gbogbo òkè tí ń bẹ láyé agbé fún pé a padà bí ọ léèrè báwo ló ṣe ṣe tí ìjẹ́ ọ̀gá, ìjẹ́ olórí, ìjẹ́ onípò, ìjẹ́ ológo tí máa ń so mọ́ ń tá padà bí ọ pé báwo ló ṣe lo ipò, báwo ṣe lo àyè, báwo ló ṣe lo ògo tá a gbé fún ẹ. A gbé fún gbogbo àwọn kinní ìpátá. فأبين أن يحملنها. Wọ́n sọ fún Ọlọ́run wípé wọ́n kọ́ alágbára ẹ̀ فأبين أن يحملنها. Wọ́n kọ́ lẹ̀ ní kíkọ́ ti pé Ọlọ́run ṣàánú wa ó bi wá léèrè pé báwo la ṣe ṣe báwo ló ṣe lọ báwo la ṣe lò ipò ààyè báwo la ṣe darí àwọn èèyàn sí ní ààyè yẹn ńgbà tá a wà ń bẹ̀ fàbẹ́yìn náà wọ́n kàn láwọn ò lè gbé kì í ṣe ẹrù ọmọdé. wa ashfaqna minha. dáńdógó kọjá àbínúdá ẹrù ńlá kì í ṣe ẹrù ọmọdé fàbẹ́yìn náà yahmilnaha wọ́n kọ́lẹ̀ pa àwọn ò lè ṣe. Wà á ṣe fàágúnà wọ́n káànú ara wọn láti bí tí wọ́n padà bí àwọn lórí ọ̀rọ̀ yìí pé àwọn wà ń pò àwọn wà láyé àwọn já ṣáájú fa àbẹ́yìn àyè àmìnà wà á ṣfàkínà wà hàmàlà al-insan ọmọ èèyàn tẹ́rí sí o ẹgbẹ́ wá èmi ló kàn. Ọmọ ènìyàn sọ pé èmi ló kàn. Ẹgbẹ́ wa èmi ló kàn. Ẹgbẹ́ wa èmi ló tọ́ sí. Ẹgbẹ́ wa èmi ló yẹ. Kò sẹ́lòmí àkókò tèmi ló tó ẹ̀yẹ̀ mi ní ẹgbẹ́ fún. Wàhámàlà al-insan ọmọ ènìyàn ní ẹgbẹ́ wa èmi ní o. Èmi ló tọ́ sí èmi ló kàn. Innahu kana zaluman jahula. Innahu kana zaluman. Ọlọ́run ti lè sọ pé innahu zalumun jahul. Ọlọ́run tó wá ní innahu kana zaluman jahula. Ṣé innahu ò ti tó lọ́rọ̀? Ismiya tún lè jùmúlà gangan ó ti àkádá ọ̀rọ̀. Allah. Kí ọ̀rọ̀ jẹ́ jùmúlà ismiya nínú àwọn tàùkìdì tí yẹn fi ọ̀rọ̀ nílẹ̀ ní innahu zalumun jahul. A ti gbọ́ Ọlọ́run yé Ọlọ́run wá ní innahu kana zaluman jahula. Ọlọ́run ní ohun yẹn bó ṣe ṣe tó ó jẹ́ ẹni tó ṣe yí pé zaluman ó ṣàbòsí fúnra ara ẹ̀ ní o ó ṣe jàǹbá ara ẹ̀ ní o láti bí n tó gbà yẹn tó sọ pé ẹgbẹ́ wa èmi ló tọ́ sí èmi ló kàn. Jahulan ó sì ṣàìmọ̀ ìyàwó ní ń bẹ lẹ́yìn pé ipò yìí èmi ló tọ́ sí àyè yìí èmi ló tọ́ sí ìmáàmù ni mùdírù ni wákìlù ni násírù ni pírẹsidẹ́ǹtì ni mínísítà ni gómìnà ni ẹ̀mbásádọ̀ ni kéèyàn ó nàgà pé èmi ló tọ́ sí èmi ló kàn. Innahu kana zaluman jahula. Ló fi mú àfáà kan sọ pé hamalna al-amanata min rabbina
حملنا الأمانة من ربنا فتوبى لنفس امرئ لم يخن فتوبى لنفس امرئ لم يخن حملنا الأمانة. á padà bí ọ́ ó tọrọ ọkọ Ọlọ́run fún ọ ó tọrọ ìyàwó Ọlọ́run fún ọ ó tọrọ ọmọ Ọlọ́run fún ọ ó tọrọ ọ̀pọ̀ Ọlọ́run fún ọ ó tọrọ àyè Ọlọ́run fún ọ ó tọrọ ògo Ọlọ́run fún ọ ó tọrọ ọlá Ọlọ́run fún ẹ gbogbo àwọn àyè tó jẹ́ pé ẹlòmíì wá ìwọ wá débẹ̀ tán láfẹ́ wá sọ pé á padà bí ọ́ lérò pé báwo ló ṣe ṣe á ti gbà látọ̀dọ̀ Ọlọ́run o a ti tẹ́wọ́ báyìí pé Ọlọ́run gbé fún wa a sì gbà Ọlọ́run ti fún wa tí ò fẹ́ lòmíì oríire ẹni tó ṣe pé wá dépò ó dé àyè ó débi ọlá ó débi ògo tí ò wá fi ṣàbòsí ta wá lẹni tá a lè nàka sílé ní àti ìmáàmù ni tó jẹ́ tẹ̀sìn àti mùdírù ni àti àmídù ni àti wàkílù ni tó fi dé tó ní òṣèlú pírẹsidẹ́ǹtì ni mínísítà ni gọ́fúnà ni ẹ̀mbásádọ̀ ni àwọn tó jẹ́ olówó ta ni yóò sọ pé òun ò fi kíníkíní kan ní kíníkíní kan ní ọ̀rọ̀ tó tán bá tu wò wọ́n ní kan mìíràn Ọlọ́run ṣàánú wa o gbogbo àná la kó sí o gbogbo àná la wọnú ẹ o ipe ìgbà fipamọ́ ààyè tí ń wù wá tá à ń fẹ́ tá a débẹ̀ Ọlọ́run kọ́ wa mọ́ ṣe o Ọlọ́run jẹ́ ó rọ̀ wá lọ́rùn o Ọlọ́run bá wa gbé o. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وهدنا إلى الحق وإلى طريق مستقيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa èyí tá ń bá bọ̀ nípa pé tá a bá sọ pé ipò ni ọlá ni ààyè ni gbogbo àwọn kinní wọ̀nyí ló ní pé wọ́n padà bí wá pé báwo la ṣe lò ó la fi sọ pé inna عرضنا الأمانة على السماوات والأرض والجبال. Ọlọ́run la gbé ipò mo fẹ́ jẹ́ nǹkan mo fẹ́ jẹ́ ọlá mo fẹ́ jẹ́ ológo mo fẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì ni mo fẹ́ jẹ́ mínísítà ni mo fẹ́ jẹ́ gọ́fúnà ni mo fẹ́ jẹ́ àmbásádọ̀ ni mo fẹ́ jẹ́ ìmáàmù ni mo fẹ́ jẹ́ làdáni ni mo fẹ́ jẹ́ mùdírù ni mo fẹ́ jẹ́ wàkílù ni mo fẹ́ jẹ́ násírù ni gbogbo àwọn ipò tó jẹ́ ti táyé ń bí àti èyí tá a fi ń wojú rẹ̀ tọ́lọ́run Ọlọ́run ní gbogbo ẹ̀ ló ní pé á padà bí ọ báwo ló ṣe ṣe é sí báwo ló ṣe lò ó sí. عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها. gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá tí wọ́n lágbára tí wọ́n ní ìkàyà ìjẹ́ nǹkan ilẹ̀ tá a dúró lórí ẹ̀ sánmọ̀ tó bò wá bílẹ̀ bá ṣe hì nísìn gbogbo alákàyà sókè o bí sánmọ̀ bá ṣe pẹ́ kò sí ti ń jábọ̀ sánmọ̀ tí ilé ó gbà ọlọ́mọdé àrí. Àmín. gbogbo bí wọ́n ṣe tó nú ẹ̀dá Ọlọ́run yìí antum ashaddu khalqan àmì sàmáhù banaha. iṣẹ́ ilẹ̀ lé ní àbí sánmọ̀. ashaddu khalqan àmì sàmáhù banaha. wọ́n ṣe wá lé tó yẹn fa àbẹ́yìn náà ayá hamilina ha. wọ́n kọ́ lẹ̀ o páwọn ò fẹ́. wọ́n sì bá kìnnà mi. wọ́n kànú ara wọn lórí ẹ̀ kó tó di páwọn ìjọba wá tẹ́wọ́ gbà. wàhámẹ́lá ní sàn. èèyàn tẹ́rí sí iná o. kàná waluman jahula.
áyà tí Ọlọ́run fi bá wa sọ̀rọ̀ yìí in tó tẹ̀lé lèyàn azíbàláwò munafiqina wal munafiqat wal mushrikina wal mushrikat. nítorí kọ́lọ́ lè tara tí ẹlòmíì gbà yẹn nípò láàyè kọ́lọ́ lè ti bẹ̀ fi ìyà jẹ alimunafikina wal munafiqat lọ́kùnrin àti lóbìnrin àwọn ṣojú sọ̀hún ṣèyí sọ̀hún àtàwọn ọ̀ṣẹ́bọ wal mushrikati lọ́kùnrin lóbìnrin ni. wa yatubu Allahu ala al-mu'minina wal mu'minat. àwa mùmíní tá a gbọ́tọ̀ Ọlọ́run tá a gbọ́tọ̀ ànábì wa Muhammad tá a gbà fọ́lọ́run tá a gbà fànẹ́bì tá a tọrọ pò tá a tọrọ ọlá àbí tá a dáyé pò tá a dáyé ọlá tá a wá ń tara ẹ̀ tún máa ṣe ìtọrọ àforíjì ìtúbà lọ́lọ́ pé àmọ́ ṣe tán o. wa yatubu Allahu ala al-mu'minina wal mu'minat. èyí tí a bá ṣe Ọlọ́run gbà á lẹ́sìn fún wa gbà á lọ́wọ́ wa mọ́dàlú wa gbáyà. àmín. وكان الله غفورا رحيما. Ọlọ́run bàbá aláforíjì ni ọba oníkẹni tó bá foríjì ni tán ìyẹn ló wá mú àfáà wa Ibn al-Waridi kó máa wá sọ pé látẹ̀lélẹ̀ hukuma wa in hum sa'alu. látẹ̀lélẹ̀ hukuma wa in hum sa'alu. mo fẹ́ já ṣáájú mo fẹ́ jẹ́ ológo mo fẹ́ jẹ́ olórí mo fẹ́ jẹ́ olórí ìlú. látẹ̀lélẹ̀ hukuma. president ni gọ́fúnà ni mínísítà ni látẹ̀lélẹ̀ hukuma. ambassador ni ìmáàmù ni adájọ́ gbogbo ìlú ni látẹ̀lélẹ̀ hukuma. tí wọ́n gbé ìdájọ́ lé lọ́wọ́ ìwọ lọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ẹni tó bá sọ ní final say. wa in hum sa'alu. látẹ̀lélẹ̀ hukuma má tẹ́rí sí o wa in hum sa'alu kódà kan wá bá ẹ pé ẹ̀yin ló kàn ẹgbàá ẹ̀yin ló tọ́ sí ẹ̀yin là ń fẹ́ wàyí ní homsa àlúrọ̀gíbàtàn fi ẹ̀ka tí wọ́n rí pé ohun àwọn látọ̀dọ̀ rẹ pé ìwọ ni wàkálíf mọ́ni azal ẹni bá bú ẹ pé kí ló dé tó gbà wọ́n náà fẹ́ fi ọjẹ́ ìmọ̀mù ni mo yọ̀ǹda bàbá wa bàbá àdínì Abu Hafiz tó ẹ̀ṣẹ̀ dákẹ́ láìpẹ́ ní Nàìjíríà nínú àwọn ilé ìmọ̀mù ni wọ́n tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ní sàkáání ìjọ́mọ obìnrin làwọn fi lẹ́tọ̀ọ́ sí ilé ìmọ̀mù àìsí fi ìdílé ẹbí yẹn ìmọ̀mù a gbọ́ pé wọ́n nígbà wọn fi ìmọ̀ọ́mù lọ wọ́n náà sọ pé àwọn yọ̀ǹda àwọn àbójútó ètò mọ́ṣáláṣí àtẹni tó bá jẹ ìmọ̀ọ́mù ni ẹ̀jẹ̀ ń di ọwọ́ mú kí n máa ṣe kí n máa bójútó tí bàbá náà fi ṣíra ẹnìkan wá rí kínníkínní kan kọ́nọ́fín kan níbi ọ̀rọ̀ wọn wàkálé fún màá àṣáàṣì ìwọ́n tán bá fi lọ bẹ́ẹ̀ tán wá bá ẹ tó o bá sọ pé o jẹ má dá àwọn tí ń bá ń bú ọ lóhùn ẹni ipò tán bá wá gbé fún ẹ tó o bá sọ pé ẹ dákun ẹ yọ̀ǹda mi wọ́n ní àkúkú joyè ó sàn ju mo joyè ẹnu mi ò kálù lọ ẹni tó bá wá bú ẹ pé wọ́n ní wá jẹ ipò báyìí wọ́n gbé àyè báyìí fún ẹ wọ́n lọ sọ pé ò jẹ wàkálí fún mẹ́nà azal ẹni tí bá ń bú ẹ má dá lóhùn o pàtì sẹ́gbẹ́ kan إنني صفا الناس أداء لما وليحياك ماذا إن يدعي. torí ẹni tó bá tẹ́rí sí ipò ọlá ipò ògo ipò ìjọga ipò ìjólórí fọwọ́ kálí mahbusi alaza àti yìí ó ti dàbí ẹni tí wọ́n ti sé mọ́lé kúrò níbi gbogbo gbádùn ẹni kò ní rọmọ lásìkò tó yẹ kó rí ìyàwó ò ní rí lásìkò tó yẹ kó rí òun náà ò ní rẹ́bí lásìkò òun náà ò ní rẹ́bí lásìkò tó yẹ kó rí ẹbí lásìkò tó tó bá tún jẹ́ gbẹ̀rẹ̀ àlìkìyámọ̀ wọ́n ó tún wá pa ń ṣẹkẹ́ṣẹkẹ̀ sọ́wọ́ wípé ipò báyìí ìwọ ló lo ibẹ̀ ààyè báyìí ìwọ ló ṣe báwo ló ṣe ṣe sí eléyìí ló ṣàbòsí fóun eléyìí ló ṣe jàǹbá òun eléyìí ló dalẹ̀ òun gbogbo ẹ̀ fọwọ́ àkàlẹ̀ máa bó sí aláàzàtì ipò tó ń wá yẹn tó bá ti débẹ̀ ó ti dẹni tó ṣe pé bó ti ń gbádùn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ló máa gbádùn mọ́ o wọ́n kìlá káfá ẹ̀yìn ẹgbẹ́ ẹni tó bá ti wà ń pò ní ìjó lórí láàyè kan ni àwọn ọlọ́run sọ ń pa pé làkọ́dé hákọ̀lì kó lù àlá àkísàrì yẹn inna ja'alna fi anakihim aghlalan
في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلناها من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون. laqad haqqa al-qawlu ala aksarihim ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dé ipò tí wọ́n dé ààyè tí wọ́n dé ibi tó ṣe pé ààyè àṣẹ rẹ̀ tí n bá wí ohun lọ́rọ̀ kò sí nǹkan míì tí ó tẹ̀ mọ́ laqad haqqa al-qawlu ala aksarihim orí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́rọ̀ Ọlọ́run ti ṣẹlẹ̀ wọn lórí àmọ́ wọn la yu'minu kò yé wọn ò mọ̀ ní o. inna jalina fi a'naqihim aglala wọ́n wà fílẹ̀ àṣírí tó gáàlì tí Ibn Wardi sọ pé bá díjọ́ gbẹ̀rẹ̀ kìyàmọ̀ wọ́n kìlá ka fẹ́yìn àṣírí tó gáàlì wọ́n dé ń ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ báyìí níjọ́ gbẹ̀rẹ̀ kìyàmọ̀ ni pé wà lọ jẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà jẹ́jọ́ wọn nílé ayé ìwọ náà lọ jẹ́jọ́ tí wọ́n náà wájú Ọlọ́run nítorí ipò tó gbà nítorí ààyè tó bọ́ sí. Inna linnakisi wa lisisi qalifi. Inna nisfa nasi. Inna nisfa nasi a'da'un liman. Ibn Wardi ó ní ìdajì èèyàn láyé a'da'un ọ̀tá ni wọ́n wà lè ọ̀tá ní ìdajì èèyàn ayé ò máa jẹ́ fún gbogbo ẹni tó bá wá ipò tó dé ipò kódà àwọn tí wọ́n tì lẹ́yìn pé òun ní ẹ tẹ̀ka fún òun ní ẹ gbé fún òun ní ẹ sọpọ́ọ̀tì kan ńgbò bá débẹ̀ tán àwọn náà ló padà di ọ̀tá torí wọ́n rò pé kí ní ọ̀hún rọrùn níbi kó sàmọ́ kí gbogbo ayé di gbẹdẹmukẹ lẹ́ẹ̀kan náà kò sí rọrùn láti di gbẹdẹmukẹ lẹ́ẹ̀kan náà inna nisfa nasi a'da'un liman waliyal ahkama bó ti rí nínú ipò ayé bẹ́ẹ̀ náà lórí nínú ipò ẹ̀sìn bẹ́ẹ̀ náà lórí nínú ipò kátàkárà béèyàn bá fi wá kìràkìtà títí tó débẹ̀ inna nisfa nasi a'da'un liman ìdajì èèyàn ní òjọ́ta fún ẹni tó bá ti dé ipò yẹn o. haza in adal eléyìí tá a wí in adali tó bá tún ṣe déédéé ni o pé ẹ fún ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ fún ẹ ní onípò nípò ẹ fún aláyè láyè tó mọ ẹ̀tọ́ kálukú fún tòun ti bẹ́ẹ̀ o nisfa nasi àdáhùn ọ̀tá ni wọ́n jẹ fún. Inna linnakisi wa lisisi qalifi. Inna linnakisi wa lisisi qalifi. àwọn oníkéwú àwọn onílógà àràbíyà látètè gbọ́ ilé yẹ ó ní inna linnakisi ó ní ìdínkù wa lisisi qalifi ṣe mọ̀ pé kọ́ọ́dí rọ́ọ̀mí sáyìn bá ti ṣe ìrọ́bù wọn tàbá fẹ́ ṣe ìrọ́bù wọn ó yàtọ̀ sí ìrọ́bù azọ́hìr ìrọ́bù tẹ̀kìdírí ó yàtọ̀ sí ìrọ́bù zọ́hìr ó ní inna linnaksi mọ̀nkú sí tórúkọ ń jẹ́ pé láti bí kọ̀dọ̀ yẹ̀kìdí sàáyẹ̀sì á dááyẹ̀dẹ̀hún mọ̀nkú sí tó jẹ́ pé ó dínkù kò dàbí kàtàbà zọ̀hárà zahaba dídínkù nígbà wá sọ pé kọ̀dọ́yà sàáyà bí ẹ̀yin tí ẹ̀ bá jó ní kéwú bí ẹ̀ bá gbọ́ nígbà mo ní zahaba ṣe mọ̀ pé ó lọ zahaba mo wá ní kọ̀dọ́ sàá rọ̀mọ́ dàá mi sọ pé sàáyà bí kàtàbà zahaba ó ní dídínkù tóun dínkù tá a wá fa tiẹ̀ pẹ̀lú òun pé sàá rọ̀mọ́ inna linnaksi wa lisisi qalifi àti nígbà bá fẹ́ wá gbé jáde pé já al-qadiyu àti já azeidun èwo ló lọ lẹ́nu dáadáa já azeidun já al-ustazu àti já al-qadiyu inna linnaksi wa lisisi qalifi dídínkù tí ń dínkù àti wúwo tó wó ń gbé afẹ́ pé tán gbà mí fi láfúsà tí lè kọ́ọ́dí níbi kọ́ọ́dí làwọn àzùn ó ti tó làwọn àzùn ó ti tó ń wá sí wọ́n mọ̀ sálú pé ẹrù ńlá ni
لا تساوي لذة الحكم بما ذاقه الشخص إذا شخص هزل. ó ní má fi wéra wọn o kò jọra wọn o la tusawi má fi wéra wọn kò jọra wọn. ìgbádùn tẹ́ni tí ó wà ní ipò tó wà ní àyè kan ipò tó ìgbádùn tó fi àyè yẹn gbá ń gbò bá já ṣe bí ìgbà rẹ̀ ó tán. Ọlọ́run ni ọba àlìbáàkì àsàrìmọ́dí àdáìm tí ò ní ẹtẹ́nìkan ò ní gba ipò lọ́dọ̀ Ọlọ́run. Ipò Ọlọ́run ò ní yẹ, kò sípò tọ́mọ èèyàn wà láyé tí ò ní yẹ kú òǹbẹ̀. Ìgbádùn pé wọ́n padà gba ìgbádùn yẹn náà lọ́wọ́ ẹ̀ pé ó yá tún kú òǹbẹ̀ ìwọ náà tún lọ tó sẹ́yìn. Bẹ́ẹ̀ bá rí àwọn ẹlòmíì tí wọ́n ti mú ipò ọgọ́ láyé pé ó ní ipò ó ní ìgbà ó ní àkókò tán bá ti wá kú òǹbẹ̀ tó pé wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n kú òǹbẹ̀ ni. Tán náà bá tún wá di pé wọ́n ń ṣe kíjokíjo ẹni tí ilẹ̀ ti ń rọ́ fún kìdìkìdì ó wá di pé yín ń bọ̀ ẹnìkan mọ̀ pé òun náà ń bọ̀ mọ́. látùsáwí lásàtálẹ̀ hukumi bima zaqo shakhsu izan shakhsun. ó wá padà kú òǹbẹ̀ ó padà kú òǹbẹ̀ pé yá ẹlòmíì ní kó tún bọ́ síbẹ̀ ni wọ́n fi máa takú lọ́lọ́ba ni lólórí ni lónípò ni wọ́n fi máa takú ni wọ́n fẹ́ fi kú òǹbẹ̀ pé irọ́ o sàárè ọba ni ó péjú kan sọ pé ọba ní lọ ọba àná olórí sàárè olórí òun ni olórí àná nìyẹn ní wọ́n lọ kúṣẹ́ báwọn látúnṣàwí lázàtàlẹ̀ hukumi bima zaqo shakhsu izan shakhsu ní àzá. nígbà wá padà gbé kú òǹbẹ̀ tán padà yọ kú òǹbẹ̀. Fal-wilayatu in tabati liman. Gbogbo ipò láyé gbogbo ààyè tíyàn bá ń wá ipé òun ni Ọlọ́run gbé wa dépò fún wa nípò báyìí fún wa láyè báyìí torọ́ Ọlọ́run lọ́ba ní fi ní jẹ Qulillahumma malikal mulk tu'til mulka man tasha. tó bá wá dépò yẹn tán tó débẹ̀ tán tanzi'ul mulka mimman tasha. wà ń tọ́ bá tí bó tilẹ̀ hùn kípò yẹn ó dùn tó liman zaqaha fasummu fi zakal asal. ó dà bí bó bá dáa ni èwo la bọ̀rọ̀ pé onípò fẹ́ jáde onípò fẹ́ lọ́bì kan security níwájú security lẹ́yìn security lọ́tún security lọ́sì àárí ó tún fi ṣàwọ̀ aláàfáà náà ó jẹ ìmáàmù tán ó jẹ mùdírù ó wà tún lè dá jáde mọ́ àfikọ́ ọmọ ilé kéwù ó lè dá wọkọ̀ àfikọ́ pé lọ́tún lọ́sì kí ló dé téèyàn ò lè dá jáde kí ló dé téèyàn ò lè dárìn ṣáàyàtọ̀ sáwọn èèyàn míì náà ti ń dárìn ni. Wal-wilayatu in tabati liman zaqaha fasummu fi zakal asal. báwọn olórí tayé àwọn onípò tayé báwọn bá lè dárìn kí ló tún kan ìmáàmù kí ló tún kan mùdírù kí ló tún kan àmídì kí ló tún kan naziru tó ṣe pé báwọn náà bá tó àfikán bí ọmọ kéwú méjì mẹ́ta mẹ́rin bẹ́yẹn bá wá rí ìmáàmù tí ń dárìn lọ orí mùdírù tí ń dá jáde orí àmídì tí ń dá lọ wọn pé kódà kò rẹ́ nìkan tẹ̀lé wọ́n tún sọ ní ebú nítorí kí ni fal-wilayatu in tabati liman zaqaha fasummu fi zakal asal. àdánwò tí ń bẹ níbi ipò nìyẹn èyàn ṣe wá dépò tán tí ò wá nílé dárí tí ò nílé dájáde. asabul mansibi awha jasadi wa nasabul mansibi nasabul mansibi ìfẹ́ ní báyìí sípò báyìí ayé báyìí ẹyẹ báyìí elé ló tọ́ sí ẹni báyìí ló yẹ ẹni báyìí ló kàn nasabul mansibi awha jasadi àbí awha jaladi ló sọ mí di gẹrẹjẹ báyìí ẹni báyìí la gbọ́dọ̀ fi sáyè báyìí ẹni báyìí la fi sáyè báyìí ẹni báyìí la fi sáyè báyìí awha jasadi ó padà sọ mí di gẹrẹjẹ ni o. wàhálà lọ́sàn lóru ní gbogbo ọgbà kò sí sinmi
amúdára ti sáfà ní pé àsáfẹ́ jẹ́ nílẹ̀ àfẹ́ jẹ́ nílẹ̀ ló sọ mí di gẹ̀rẹ́jẹ báyìí. Qasiril amala fi dunya tafuz. Qasiril amala fi dunya tafuz. àfáà ní qasiril amala ṣe èrò ẹ níwọ̀nba o qasiril amala èrò ayé ẹ tó ń fẹ́ wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man nafasaka fil akhirah fanafisihu. Allah. Ẹni tó bá bẹ́ẹ̀ fẹsàn wẹsẹ̀ nínú ọ̀rọ̀ tọ̀run tó fi Ọlọ́run wọ̀ tó fi ṣíra rí lọ́dọ̀ Ọlọ́run fanafisihu. Ìwọ náà bá fẹsẹ̀ wọ́sẹ̀ o ní gbààwẹ̀ jù mí lọ o ní ṣe tìláwà jù mí lọ o ní ṣe dáadáa jù mí lọ. Ìkan làwọn Alhaji Abdulrazak Seifu Àríkọ́ṣe, Alhaji Musa Seifu Àríkọ́ṣe, Alhaji Yakub Seifu Àríkọ́ṣe tó fi dórí dòktóru kíní, dòktóru kejì, dòktóru Abdulrahim Shitu Sani, dòktóru Idrisu Akànni, dòktóru Abdulwasin Idrisu Akànni. Èyí tí wọ́n ń ṣe yìí iṣẹ́ t'Ọlọ́run ni, iṣẹ́ tá a fi rí ojú rí Ọlọ́run ni. Man nafasaka fil akhirah, ẹni tó bá bẹ́ẹ̀ fẹsẹ̀ wọ́n sẹ pé àjọ ò ní ṣe jù mí lọ ní òní àyàn fanafisihu. Ìwọ náà bá fẹsẹ̀ wọ́n sẹ òun ló bí àyà pé wa fi dhalika falyatanafasil mutanafisun. níbi èyí táwọn ń ṣe yìí ẹ̀yin míì náà ẹ kọ́ṣe ẹ àti sọ kìí ṣe ní orí ètò yìí nìkan. A sọ lọ́dún tó kọjá pé Sunna TV Yorùbá ní Kútọ́nù èmi ò tí ì gbọ́ ní Nàìjíríà o. A lè gbọ́ ti Haúsá, a lè gbọ́ ti àmọ́ ti Yorùbá. Àwa lówó tá a sì jẹ́ lẹ́sìn Yorùbá a pọ̀ bí èṣù Nàìjíríà. Wa fi dhalika falyatanafasil mutanafisun. Qasiril amala fi dunya tafuz. Wa man nafasaka fi dunya àìmẹ́tọ́ ìpín bí táyé yòròyòrò ayé ló bá bẹ́ẹ̀ fẹsẹ̀ wọ́n sẹ̀ fa alkiha fi yamihi. Jùlẹ̀ jẹ́ ó mọ̀ múra nínú ayé yẹn lọ. Fílẹ̀ ìwọ ọ̀rá gbé èrò tí ẹ̀wọ̀n bá níbi ọ̀rọ̀ ayé ìkó jẹ́ òkun kẹ́kẹ́ níbi ìtọ́ lọ́wọ́ bá kọ́ sẹ́rẹ̀ lẹ́ àmà aláàfin. Fi dunya tafuz. Fadalilu la akili ìtọ́ka ìpè làákà ìpè lára ọmọ ènìyàn kò gọ́ ó tóra ń ṣe jẹ́jẹ́ tóra ń tẹ́ jẹ́jẹ́ tó ń ṣe níwọ̀n wọ́n ní o lè fò nítorí pé o fẹ́ déwájú kó wá ní òní rìn kó gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan kó wá gbé ẹsẹ̀ kó yẹ pé ẹ̀ẹ̀kan náà ló máa gbé ẹsẹ̀ ó máa wá bẹ́ni ó kàn fìdí gúnlẹ̀ gbẹ̀yìn náà ni kọ́sẹ̀rẹ̀ lẹ́ a máa láàfin. Fi dunya tafuz. Fadalilul akili takisirul amal. Ẹni tó bá ti ṣe èrò ẹ̀ níwọ̀n tí kìí ṣe pé ó jẹ́ èrò dẹ̀ndẹ̀lẹ̀ tó fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run ni. Awájú ayé kò sẹ́nìkan, àwẹ̀yìn ayé kò sẹ́nìkan. Gbogbo tó bá ń wá nínú kó wá síwájú àbí kó wá sẹ́yìn. Gbogbo tó bá ń wá nínú kó wá sọ́tún ayé àbí kó wá sósì ayé. Nínú kó wá sókè ayé àbí kó wá sílẹ̀. Báwájú ayé kò sẹ́nìkan, àwẹ̀yìn ayé kò sẹ́nìkan, àwọ̀tún ayé kò sẹ́nìkan, àwòsì ayé kò sẹ́nìkan, àwòkè ayé àtúnwòlẹ̀ kò sẹ́ni tó jọ lọ́hùn rárá. Allahu Allah, Allahu 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 Allahu. Gbogbo ń tàbá wọn ká máa tọrọ Ọlọ́run dákun dá wà lọ́lá. Ọlọ́run dákun dá wà lọ́lá. Fowó tó pọ̀ dá wà lọ́lá. Fi mímọ̀ tó pọ̀ dá wà lọ́lá. Fipò tó ga dá wà lọ́lá. Fi iyì tó pọ̀ dá wà lọ́lá. Kò sóhun tá a fẹ́ tó lè púpọ̀ jù. Sóhun tọ́lọ́run ò lè ṣe. Allahu Allah. Ẹbí sọ́wọ́ Ọlọ́run. Allahu Allah. Gbàpọ̀ Ọlọ́run ló lè ṣe. Mọ́ wá pò níwàkúwà. Ó wá ń sáré kiri. Allahu Allah. Ó wá ń sáré kiri. Ọlọ́run là ń bẹ̀ á ò bẹ́ nìkan. Ó ń tójú bọlé káàkiri nítorí ààyè. Ó ń jí ọmọ ìyá rẹ̀ lẹ́sẹ̀ nítorí ipò.
ó ń bá tẹlòmíì jẹ́ nítorí ayé ó fẹ́ rẹ́ lòmíì mọ́ nítorí kan lè pé wọ́n ni yẹ kúrò lọ́nà jẹ́ kí wọ́n rí mi ọlọ́run ò tí ì fi ọ̀hàn ni ọlọ́run náà làá fi gbogbo nǹkan lé lọ́wọ́ òun ní í ṣe òun ló lè ṣe kò sẹ́ni tó lè ṣe tó bá wá gbogbo ọ̀nà jàǹbá lọ́nà àbòsí lọ́nà èrú tó bá débi ọlọ́run fi ṣàdánwò fún ọ ní ó padà dára ẹlẹ́bi àwọn tó ti ọ lẹ́yìn tó fi débẹ̀ ẹ padà doníjà ara yẹn dọ̀tá ara yín òun ló jẹ́ kọ́lọ̀ gan máa sọ fún ànábì wa Muhammad pé sọ fún wọn kulillahumma malikal mulk pé òun ni gbogbo ipò tó kéèyàn máa wá láyé gbogbo irú ìrànpò tó kó lè jẹ́ láyé malikal mulk kò bọ́ sẹ́yìn múlìkù tutil mulka man tasha ìwọ lọ́wọ́ bá ìwọ ló fún ẹni tó bá fẹ́ tutil mulka man tasha ẹni tó bá fẹ́ ìwọ ló fún o wa tanzi'ul mulka mimman tasha ẹni ó bá gbé fún báyìí pé tutil mulka man tasha yóò di pírẹsidẹ́ǹtì tutil mulka man tasha yóò di mínísítà tutil mulka man tasha yóò di gómìnà tutil mulka man tasha yóò di kọmíṣánná tutil mulka man tasha yóò di ambassador tutil mulka man tasha yóò di ìmáàmù yóò di mudiru yóò di amidi yóò di wakilu yóò di nasiru yóò di lecturer tutil mulka man tasha wọ́n lè lórí gbogbo ọjà Áfíríkà yìí òun ni ẹgbẹ́ fún kó mọ darí gbogbo ọjà tí ń bá ń wọlé látòkè òkun gbogbo olùkọ̀ọ̀kan òun ni ẹgbẹ́ fún òun ló kàn tutil mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha àwọn èèyàn rò pé kí wọ́n bá túrò ìjọba àbí kí wọ́n yí àgáǹdì ọba nìkan níjẹ́ tanzi'ul mulka mimman tasha ẹni tí ipò ẹ̀ tí àkókò ẹ̀ tó nàzáì ọlọ́run ó gbà kú lọ́wọ́ ẹ̀dẹ́ni kó tún bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹni tí ò bá sì kú òun bẹ́ẹ̀ àwọn ọba kú sórí oyè ni ikú ó sàgbà lọ́wọ́ ẹ̀ bákòókò ẹ̀ ò bá tó ìṣẹ̀mí rẹ̀ ó tó tanzi'ul mulka mimman tasha ó sì gba ipò yẹn kúrò lọ́dọ̀ ẹlòmíì ọlá yẹn ògo yẹn ó gbà kúrò lọ́dọ̀ ẹlòmíì tó bá fẹ́ wa tu'izzu man tasha ó tún ẹlòmíì tó bá fẹ́ bó bá dé ilẹ̀ ó máa rọ ó gbé ọlá fún ó gbé ògo fún wa tuzillu man tasha ẹlòmíì ó sì jẹ́ ní yẹpẹrẹ biyadika al-khayru innaka ala ẹ dákun ńgbà náà fẹ́ parí àyà ó wá ní biyadika al-khayru ṣebí lọ́dọ̀ ẹni tí ó ti wà ń pò tí wọ́n gbapò lọ́wọ́ ẹ̀ kò ní jẹ́ khayru lọ́dọ̀ tí ẹ o àmọ́ lọ́dọ̀ ọlọ́run rí pé èyí tó dáa nìyẹn torí pé tí wò bá kú òun bẹ́ẹ̀ lòmí ò ní débẹ̀ torí pé ẹnìkan kú òun bẹ́ẹ̀ ni wọ́n fi débẹ̀. biyadika al-khayru innaka ala kulli shay'in qadir. gbogbo ń ta bá wá ń fẹ́ tí àárọ̀ kan ọlọ́run là ń bẹ̀ àwùbẹ́ nìkan òun ni nínú ilé pẹ̀lú òde òun ni ní ọ̀sán pẹ̀lú alẹ́ òun ni ní ìdajì wà ní kùtù òun ni lọ́gànjọ́ òru wa. Allahu Allah Allahu 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 gbogbo abá yíjú sí òun náà ni àwọ̀ wájú ayé kò sẹ́nìkan, àwọ̀ ẹ̀yìn ayé kò sẹ́nìkan, àwọ̀ tún ayé kò sẹ́nìkan, àwòsí ayé kò sẹ́nìkan, àwòkè ayé àtúnwòlẹ̀ kò sẹ́ni tó jọ lọ́hùn rà. àbí ọ̀rẹ́ ni tó jọ. Allahu 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 Allahu. Gbogbo ohun tá a bá ń fi Ọlọ́run bá mọ́ jà wá tilẹ̀. Àmín. Mọ́ fi ipò tó bá gbé wá dé mọ́ fi ṣàdánwò fún wa. Àmín. Mọ́ fi ọlá tó bá dá wa mọ́ fi wàhálà wa. Torí pé kò sí tí Ọlọ́run bá ṣe fún yàn tí ò rọ Ọlọ́run lọ́rùn láti pé òun náà ní kí Ọlọ́run fi ṣe ìjìyà fún o. Mashallah. Walau shi'na la rafa'nahu biha walakinahu akhlada ila al-ardi. Ọlọ́run ní walau shi'na táwọn Ọlọ́run bá fẹ́ ni ń tá a ṣe fún yẹn ipò tá a gbé fún yẹn
ọlá tá a gbé fún yẹn, owó tá a fún yẹn, ìmọ̀ tá a fún yẹn, ìjẹ́ èèyàn ta ni kó jẹ́ èèyàn yẹn wà láwùsí náà lárọ́fà náà òbí ha. Òun náà láàfin gbé ga, láàfin ní kó jẹ́ nǹkan, walakinnahu akhlada ilal ardi. Pẹ̀lú pínpín gbé fún, kò sọ ìwọ tàwọn Ọlọ́run, kò sọ pàwọn Ọlọ́run padà bí òun, kò sọ pé òun padà bọ̀ wá jábọ̀ fáwọn Ọlọ́run tó ṣe pé biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un. Ọwọ́ Ọlọ́run ni gbogbo ìkápá gbogbo nǹkan wà pátá, wa ilayhi turja'un, á sì padà lọ jábọ̀ fún. Kò rómọ làbá fi ní pé kó ti bẹ̀ dẹ́ nílẹ̀. Ń tá a ṣe fún yẹn náà láti ní kó ta ara ẹ̀ dẹ́ nílẹ̀. Ọlọ́run tó ṣe pé lahul khaliqu wal amru. Tabarakallahu rabbul alamin. Tabarakallahu rabbul alamin. Allah tabarakallahu rabbul alamin. Tọ́lọ́run ni. Tabarakallahu rabbul Kó dá wa. alamin. Kó wá ní ká jẹ́ nǹkan. Kó ní ká máa rí ń tá a jẹ́ yẹn lò. Kó ní kí n téèyàn jẹ́ yẹn ó dàdánwò fún. Ọlọ́run ni lahul khaliqu wal amru. Tabarakallahu rabbul alamin. Tó gbogbo ohun tí Ọlọ́run, gbogbo ohun tó bá ṣe fún wa, má jẹ́ ó jádánwò fún wa. Àmín. Gbogbo kò tó bá gbé wá dé Ọlọ́run, jẹ́ kí àti ṣojú ṣe tí Ọlọ́run bá ń fẹ́, jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti ṣe, kó tẹ́wọ́ gbà fún wa, kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Ya Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Gbígbà ojú ṣíṣe lọ o. Mashallah. Ká ṣe kò tó kọ́lọ́hún gbà á, òun lèyí tó jẹ́ àkòrí iṣẹ́ jù. Ọlọ́run má dàlú wa ń gbà ya o. Àmín. Ọlọ́run má dàlú wa ń gbà ya o. Àmín. Ọlọ́run má dàlú wa ń gbà ya o. Àmín. Jíjí lóru, dídìde lọ́sàn, gbígbàwẹ̀ lọ́sàn, dídìde lóru ní gbogbo ìgbà. Taqabbal minna. Ọlọ́run dákun má dàlú wa ń gbà ya. Èyí tá ń ṣe yìí náà. Atótónu àròyé ẹjọ́ kò dẹ́rùn ńgbà tó di ọwọ́ gbẹ̀yìn. Bàbá Sheikh Adam wọ́n ní wọ́n gbóhùn sókè dáadáa. Sheikh Adam wà ní ọya, wọ́n fún Sheikh Adam gbọ́ pé wọ́n ní wọ́n sọ̀rọ̀ sókè pé àwọn ògbọ́n wọn dáadáa. Sheikh Adam ní mọ̀ pé iṣẹ́ ọ̀rọ̀, mọ̀ pé iṣẹ́ ńlá ni. Ó yẹ jókòó ẹ fẹ̀yìntira yín, ẹ bá fẹ̀yìntira yín, kẹ́nìkan máa sọ̀rọ̀, kẹ́ni tó fẹ̀yìntì ẹnìkejì tẹ́nìkejì ń sọ̀rọ̀ kó máa wá sọ báwo ló ṣe ń fìlì lára ẹ̀. Ẹnìkejì wá ń sọ bí òun ṣe ń fabrẹ́tì pẹ̀lú ẹnìkan tí ń sọ̀rọ̀ tóun fẹ̀yìntì. Wọ́n ní sẹ́ni pé kì í ṣe pé iṣẹ́ tó fúyẹ́ ni. Bó ti wá rí tá à ń ṣe iná yìí o, àfikọ́ ló ń gba Rabbana Taqabbal minna innaka antas sami'ul alim. Àtàwọn tí ń náwó ni látòrí aláàjì wa tí wọ́n jẹ́ ọmọ bàbá olóògbé Seifu Àríkọ́ṣe ìkíní àti kejì àti kẹta, tó fi máa wọn alábòjútó ètò dókítọ̀rù kíní, dókítọ̀rù kejì. Rabbana Taqabbal minna innaka antas sami'ul alim. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La
لله